ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé mi Amadu kò sóògùn tẹ́ ń bá ń wá màá fún yín pé yín fún yín pé nǹkan tá ẹ̀ ṣe ò pọ̀ ẹ̀yin tẹ́ ń wá oògùn ìrìnà tó ṣe pé gbogbo nǹkan lẹ fẹ́ máa rí àtèyí tán ń pè yín sí tójú bọlé ẹran núrù àtèyí tán ń pè yín sí àtèyí tí wọn ò pè yín sí ẹlẹ́fẹ́ máa rí nǹkan táwọn ẹ̀dá mi ò rí ẹ fẹ́ máa rí tó bá ti mọ̀ wípé ọ̀jẹun kánú ọ lè ṣekùn gbẹ́ndúgbẹ́ndú sọ́lọ́dẹ kò lè tó báyìí ìwọ kàn bá mi wá ìpín ojú ajá ìpín ojú ewúrẹ́ pẹ̀lú ìpín ojú àgùntàn sórí mẹ́tẹ̀ẹ̀ta hàn bá mi lọ papọ̀ kó bá mi fi ọṣẹ kó bó bá ti fọṣẹ kó ìwọ máa bá mi fi fọ ojú rẹ. àìwí àìró bẹ́ẹ̀ ni olúwa rẹ̀ ó bá kan bó bá tún wá jẹ́ wípé ìwọ tó ṣe pé ẹjọ́ kẹjọ́ ti ba ayé rẹ jẹ́ tó sì mọ̀ pé nǹkan tó rí nǹkan tó gbúdọ̀ sùn àbí tó bá tún wá jẹ́ pé àsìkò ìgbà tí wọ́n nájà lọ́wọ́ wọnú ọjà lọ́wọ́ lọ lè fi ọṣẹ yẹn pa ojú àsìkò ìgbà tí wọ́n nájà lọ́wọ́ lọ fi ọṣẹ yẹn lọ lè fi pa ojú rẹ̀ ṣé wọ́n pé àwọn pípù wọn yẹn wọ́n máa ń rí wa afọ́jú náà máa ń pè wá àwọn ni wọ́n máa ń yà fún wa but ìwọ ò rí wọn tó bá rí wọn ó yà fún wọn wọ́n sì ti mọ̀ pọ̀ rí àwọn wèrè olúwa rẹ̀ ó gbajúmọ̀ jù but àwọn àáfàá tó bá mọ̀ pé ọkùnrin òun tó tán nínú iṣẹ́ jálàbí àbí babaláwo tó mọ̀ wípé akíkanjú lòun kì í ṣe wípé òun bá obìnrin sùn látẹ̀yìn kì í ṣe pé bọ́yá òun lo dọ́gì tí gbogbo sí ara rẹ̀ ti domi àbí wòlíì tó mọ̀ pé ọkùnrin takuntakun lòun tó mọ̀ pé gbogbo àlejò tó bá wá òun fẹ́ mọ̀ nǹkan tí ń bá wọn wá òun fẹ́ mọ̀ nǹkan tí wọ́n ń bá wá òun fẹ́ mọ̀ rí ó lè mọ̀ ló sẹ́yìn tó bá mọ̀ pé ọkùnrin làdá òun sì lè sí kíni òun lè ṣe shut up yóò jẹ́ fún yín láṣẹ Èdùmàrè kò jẹ́ bó ṣe jẹ́ ìmọ̀ fún yín ni free ni ọ̀fẹ́ la fún wa ọ̀fẹ́ nígbàlà.